أضاءت بك الدنيا فصرت ممجدا أضاءت بك الدنيا فصرت ممجدا. بابا الشيخ Abdulyekeen Mustapha رحمه الله. ẹ dákun ẹ bá ń sọ pé radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. àwọn ni àwọn bàbá wa àgbà ní a ṣàdúrà fún kí a sì dáwàkà fún àti àwọn àti bàbá wa Khalifa tòní. náà. mo wá ń sọ pé àdó àti bíkà dùnìyà fasirta mumajjada. àdó àti bíkà dùnìyà fasirta mumajjada. wàgíbùtà àní dùnìyà famazilita sayyidan. وجبت عن الدنيا وما زلت سيدا. عليك سلام الله bàbá wa àgbà aládìsá. rahimahullahu. ẹni bàbá mi sọ pé radiyallahu ta'ala anhu kò ní gbé òkú ọmọ sí. radiyallahu ta'ala anhu. alayka salamullahi fi kulli afuqatin. alayka salamullahi fi kulli afuqatin. faqadima tatil asima'u illa muhammadan. وقدما تتل أسماء إلا محمدا. àfàgbà Shihabuddin òun ló kọ orin yìí fún Ànábì wa Muhammadu. àti. ẹ bá ń pariwo sallallahu alayhi wa sallam. bíkà dùnìyà. ó ní àdó àti bíkà dùnìyà ìrì Ànábì ó sì tàn mọ́lẹ̀ kárí gbogbo ayé. fasirta mumajjada. lára pé Ànábì wa ń bẹ láyé Ànábì tàn mọ́lẹ̀ sáyé sirta mumajjadan. ayé wa di ohun tó tóbi. ayé di ohun tó níyì nínú iyì Ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. ó ní wàgíbùtà àní dùnìyà famazilita sayyidan. wàgíbùtà àní dùnìyà wama zilta sayyidan. ọ̀rọ̀ náà wá fẹ́ jọ ti bàbá wa Sheikh Abdulyekeen. radiyallahu ó ní ta'ala. gíbùtà àní dùnìyà ìrẹ́ Muhammad ò tún wá sí láyé mọ́. mazilta sayyidan. ó yẹ ògbó náà lẹ́ni tí ń já ṣáájú ẹ̀sìn. Allah. bàbá ní ká wọnú ilé wa nínú ilé wa ní Ìsọ́ọ̀bà. níṣẹ́ ló dàbí pé bàbá wa Sheikh Abdulyekeen ní òkú ni. níṣẹ́ ló dàbí pé bàbá wa aládìsá àgbà ó dàbí pé wọn ò kú rárá. à ń sọ pé alayka salamullahi fi kulli afuqatin. alayka salamullahi fi kulli afuqatin. ọlọ́run abẹ́ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run tí ò ní dá nígbà kan jí ó lọ máa bá bàbá wa Sheikh Abdulyekeen Mustapha. waqadima tatil asma'u illa muhammadan. وقدما تتل أسماء إلا محمدا. bínú ilé ẹni tí ó bá diṣẹ́ ọlọ́run mú tí ò bá fàbòsí di ẹrù ẹ̀ níbi tá a jókòó sí lọ́hùn yẹn. èmi àti àwọn àfáà gbàgbàgbà kan wá ń sọ̀rọ̀ nù ilé tá a wà yìí. mo ní ẹ̀rí pé Ìsọ́ọ̀bà kan ń dùn látọdún táwọn tí wọ́n bí wa wá ti mú wa débí. mo wá bí wọn lẹ́rẹ̀ mo ní ìjẹ́ mọ tó jẹ́ kí Ìsọ́ọ̀bà máa dùn wọ́n ní rárá. wọ́n ní gbogbo ẹnikẹ́ni alladhina amanu walam yalbisu imanahum bizulmin. ẹlòmíì náà ń ṣiṣẹ́ tí ò jẹ́ kí ilé wọn ṣẹ́kù ni pé ó di àbòsí mọ́ ìbáàdà. bí a bá sì ti di àbòsí mọ́ ìbáàdà á fún lẹ́san ìbáàdà lọ́tọ̀ yóò jẹsẹ̀ rí àbòsí náà.
ó ní kọ́dímọ́ tátìlẹ̀ àsìmáwù ilá Muhammadan wà kọ́dímọ́ tátìlẹ̀ àsìmáwù ilá Muhammadan. àwàdà wákà méjì ìkan yóò máa jẹ́ àdúrà fún bàbá wa Sheikh Abdulyekeen. radiyallahu ta'ala. bẹ́ẹ̀ ṣe sọ pé radiyallahu ta'ala anhu yìí orí radiyallahu ta'ala anhu. àwa ṣe àdúrà ẹlẹ́ẹ̀kejì fún bàbá wa Al-Khalifa Muhyideen Abdulyekeen Mustapha. adamallahu hayatahu wa ẹ bá mi dawlatahu. sọ pé Ọlọ́run dákun má ṣe ohun tí ó dáa. Ọlọ́run dákun má ṣe ohun tí ó dáa. Ọlọ́run gbogbo ẹ̀yin jama wa ẹ̀yin màmá wa lálùbáríkà alásàlátù àti gbogbo ẹ̀yin bàbá wa àgbà tó já sí wípé gbogbo ń tẹ̀ ní a máa wí iná lẹ̀ ń wí sí wa lẹ́nu. ẹ bá ń sọ pé Ọlọ́run dákun má ṣe ohun tí ó dáa. Ọlọ́run dákun má ṣe ohun tí ó dáa. sílé aládìsá ṣéhù yẹ́kìnní. sílé aládìsá ṣéhù yẹ́kìnní. ọ̀lẹ ni wá ìrẹ́lá lágbára. àmín ọ̀lẹ ni wá ìrẹ́lá lágbára. ó yẹ sọ pé Ọlọ́run dákun má ṣe ohun tí ó dáa. Ọlọ́run dákun má ṣe ohun tí ó dáa. sílé aládìsá ṣéhù yẹ́kìnní. ọ̀lẹ ni wá ìrẹ́lá lágbára. gbogbo àwọn tá a bá nífẹ̀ẹ́ bàbá wa ẹ bá ń sọ pé Ọlọ́run dákun má ṣe ohun tí ó dáa. Ọlọ́run dákun má lérò tí ó dáa. Ọlọ́run dákun má náwó tí ó dáa. sílé aládìsá ṣéhù yẹ́kìnní. ọ̀lẹ ni wá ìrẹ́lá lágbára. Ọlọ́run dákun má ṣe ohun tí ó dáa. Ọlọ́run dákun má ṣe ohun tí ó dáa. sílé aládìsá ṣéhù yẹ́kìnní. ọ̀lẹ ni wá ìrẹ́lá lágbára. tí bàbá wa Khalifa ni wípé Ọlọ́run dákun Ọlọ́run bá wa ṣọ́ bàbá Khalifa. Ọlọ́run bá wa kún bàbá Khalifa. alájà ní kẹ́gbọ́n kẹ́tọ́ bàbá. àmín Ọlọ́run bá wa ṣọ́ bàbá Khalifa. sórí mú Ọlọ́run bá wa kún bàbá Khalifa. alájà ní kẹ́gbọ́n kẹ́tọ́ bàbá. bí àwọn bàbá wa àgbàlagbà nílẹ̀ Yorùbá bàbá fẹ́ ṣàdúrà fọmọ tó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ní kékeré wọ́n ní Ọlọ́run jí ogbó kó tọ́. bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ iṣẹ́ tí ò bá bá a débi gbígbó àti títọ́ Ọlọ́run kẹ́ ẹ ni kò gẹ́. àdúrà táwọn ń ṣe fún Khalifa ni pé Ọlọ́run dákun Ọlọ́run bá wa ṣọ́ bàbá Khalifa. Ọlọ́run bá wa kún bàbá Khalifa. alájà ní kẹ́gbọ́n kẹ́tọ́ bàbá. Ọlọ́run bá wa ṣọ́ bàbá Khalifa. Ọlọ́run bá wa kún bàbá Khalifa. alájà ní kẹ́gbọ́n kẹ́tọ́ bàbá. torí ìmọ̀lẹ̀ Olúwa mi kò mọ̀lẹ̀ yọkan. ẹni báwo Olúwa mi ló ń fún. Ọlọ́run dákun má paná ìmọ̀lẹ̀. kí ilé aládìsá kó má dahoro. Ọlọ́run bá wa ṣọ́ bàbá Khalifa. ẹ bá wa wí. Ọlọ́run bá wa kún bàbá Khalifa. alájà ní kẹ́gbọ́n kẹ́tọ́ bàbá. ẹ bá ń sọ pé alájà ní o kẹ́gbọ́n kẹ́tọ́ bàbá. 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 Ọlọ́run
Ọlọ́run bá wa ṣọ́ bàbá àlìfà. Ọlọ́run bá wa kún bàbá àlìfà. Alájà ní kẹgbókẹtọ̀ bàbá. Àdídì ṣáàdàlì ara bí. Ọba Olúwa alájà ní kẹgbókẹtọ̀ bàbá. Àlè àdàbí àlìmúdàbí. Olúwa alájà ní kẹgbókẹtọ̀ bàbá. Àsìlájà tí bí ṣàkíràtì. Alájà ní kẹgbókẹtọ̀ bàbá. Ní òǹkà wa tá ń bẹ ní kálẹ̀ yà wá ṣe bísímìláì kan. Ayatul kursi yìí a ṣe ẹyọ kan àti kúlúhù wàláwù kan a ṣe iná àtẹnà kan fún bàbá àlífà. Gbogbo ń tá a bá rí ń bí lórí ire Ọlọ́run bá wa kó fún bàbá wa Sheikh Abdulyekeen àti bàbá wa Khalifa. Bismillahir rahmanir rahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'khuzuhu sinatun wa la nawm. Lahu ma fi samawati wa ma fil ardi. Man dhal ladhi yashfa'u 'indahu illa bi idhnihi. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر. سبحان ربك رب العزة عما يصفون. Asabandiri Professor ní kíkọ yọjú sí àwọn.